الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أهل الله. Mo kí gbogbo ojú tí ń wò mí káàkiri gbogbo àgbáńlá ayé. Ọ̀rọ̀ tí mo gbé wá ní ọ̀sán yìí, tẹ́ bá wo táìtù rẹ̀ ẹ rí i pé mo pè é ní ẹ má halẹ̀ ogun mọ́ wa, ìsìláàmù kọjá bẹ́ẹ̀ o. Arákùnrin kan tí ń halẹ̀ ogun, ẹ ní bínú pẹ̀lú bí ojú amóhùnmáwòrán yìí ṣe ń ṣe ni o, ẹ ní bínú. Mi ò sí nílé, mo ti wà ní ibi yàrá tí mo ti máa ń ṣàdúrà ní family house ni mo wà. Inshallah ẹ bá mi manage ẹ bẹ́ẹ̀, ẹ dákun. Mo fẹ́ kẹ́ bá mi share program yìí dáadáa, fẹ́ kẹ́ bá mi share rẹ̀ dáadáa káwọn èèyàn wọlé. Ẹ bá mi share rẹ̀ dáadáa. Tó bá dẹ̀ tí ń wọlé, bá mi type salamu alaikum warahmatullahi wabarakatuh. So ká lè mọ̀ bóyá ẹ ń gbọ́ mi àti wípé ká lè mọ̀ bóyá ẹ ń bẹ pẹ̀lú wa lórí program yìí. Inshallah al-karim. Tó bá ti ń wọlé, ṣáàtì máa bá mi táìpù assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin. Ọ̀rọ̀ tí mo gbé wá lénìí, ọ̀rọ̀ méjì ni. Àkọ́kọ́, ẹ máa bá mi tẹ like and share. Ẹ ṣeun gan. Ẹ bá mi tẹ like and share. Ọ̀rọ̀ tí mo gbé wá ní òní yìí, mo táìtù rẹ̀ wípé ẹ má halẹ̀ ogun mọ́ wa, ìsìláàmù kọjá bẹ́ẹ̀, inshallah al-karim. Arákùnrin kan ní halẹ̀ ogun, mo ṣẹ̀ṣẹ̀ wo fídíò rẹ̀ tán ni. Alẹ́, okay, kò loud, inshallah al-karim. Okay, ẹ jẹ́ kí n lo microphone wò náà, káwọ́ bóyá microphone yóò bẹ́ẹ̀ tún wà òkè ju. Ẹ bá mi wò ó báyìí. Báwo ni ìsọ̀rọ̀ sókè báyìí? So loud báyìí? Ẹ lákùn tó bá loud ẹ jẹ́ kí n mọ̀. Tó bá jẹ́ pé ẹ ti ń gbọ́ mi dáadáa báyìí, ẹ jẹ́ kí n mọ̀. Jamiu ti Amiyu. Ẹ jẹ́ kí n mọ̀ bó wá ṣe wà báyìí. Ó ní ẹ sọ̀rọ̀ sókè. BJ Adi ó sọ pé salamu alaikum. Ó ní salam. Ṣé Jamiu ni nìkan ni ò gbọ́ mi dáadáa tẹ́lẹ̀ ni àbí bó ṣe rí lọ́wọ́ gbogbo èèyàn náà nù? Ẹ dákun, jẹ́ kí n wo second phone mi kí n fi wò ó ní. Sọ̀rọ̀ sókè. BJ Adi ó sọ pé salamu alaikum. Ó ní salam. Okay, ó ti wà okay báyìí, alhamdulillah. Arákùnrin kan, mo wo program ẹ̀, so mo fẹ́ ká wo kí ni ẹni náà wí. Mo fẹ́ jẹ́ kájọ wo kí lẹni náà wí, ká ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó sọ. Ọ̀rọ̀ náà ni o, mo fẹ́ kẹ́ wo in tí ọkùnrin náà in tó wí, inshallah. Nílùú Ìbàdàn, ẹ wo tọkùnrin náà sọ. Síwájú kí a tó máa lọ, Ayọ̀délé Núrénì
sọmọ wípé irú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí òun náà la fẹ́ eradicate tí wọ́n fi ta lọ́lọ́run jófin. Sọrí iṣẹ́ wa nílọrin bíbá ó ti kọjá ń tẹ́ ń rò òun o, wàláì mo búra lórúkọ Ọlọ́run, iṣẹ́ wa ó ti kọjá ń tẹ́ ń rò yẹn o. bọ́sẹ̀ wáyé wọ́n lè track ẹ̀ ò tó wá defend ń tọkọ yìí, cyber bullying ni wọ́n ń pe léyìí o lábẹ́ òfin. Mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi búra, cyber bullying òun ni wọ́n ń pe léyìí tó ṣe yìí. Ó ní àwọn baba ńlá baba yín nílọrin àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n. So ní evidence fún nǹkan tó ń sọ yẹn, tó bá ti ní evidence fún ọ ní problem. Tó bá ti wá ní evidence fún, wàláì they will track you down and you will be arrested. Mo sì ti ṣe screenshot eléyìí. Ṣé mọ̀ pé n tí a fẹ́ eradicate náà nìyẹn, a mọ nǹkan tí Ìlọrin ṣe fún yín ò tẹ́ fi dóńdó pé ẹ ṣàjà mọ̀ bà wọ́n lórúkọ jẹ́, ẹ sì rí ìbàjẹ́, but à ń protect orúkọ yẹn fáwọn àrọ́mọdọ́mọ wa, òun ló jẹ́ ká máa ṣe léyìí tá à ń ṣe yìí. Ayọ̀délé Núrénì, tó bá ní evidence fún, continue on your opinion. You can say whatever you like. So far tó bá ti jẹ́ pé o ní evidence fún tó ń sọ. Àmọ́ tó bá ní evidence fún, ọ̀rọ̀ tí mò ń sọ yìí gan-an, mò ń ṣe screenshot rẹ̀ ni. Sorry. Warning ní jẹ́ fún ọba àwọn o. Tó bá wá mọ̀ pé orí ẹ bá pé dáadáa, o lè ṣàtúnṣe ara rẹ pé n tó jù rẹ ò tó, òun ló ń sọ. Àmọ́ láì ṣe bẹ́ẹ̀, màá gbé fọ́tò rẹ jáde. Màá gbé fọ́tò rẹ jáde. Wọ́n á dẹ̀ track ẹ down, wọ́n sì gbé ọ. Wàláì tàláì. Ọ̀rọ̀ tí mò ń bọ̀ sọ yìí kìí ṣe eré o. Kìí ṣe eré o. Tọ̀. Kìí ṣe eré o. Before ká tó máa lọ síbi program tá à ń sọ gangan. Torí dandan kọ́ ni kẹ́ ẹ wá sí orí program wa. Dandan kọ́ ni kẹ́ ẹ wá o. Tẹ́ ẹ bá ti mọ̀ wípé ọ̀rọ̀ tá à ń sọ ń bá ń dùn yín, àbí ọ̀rọ̀ ta Ọlọ́run bá ń ka yín lá, ṣó ti yé báwọn. Èyí tí fi ń dáa jù òun náà ni wípé kẹ́ ẹ lọ lè bá níbi tó wà, kẹ́ ẹ fìfẹ́ hàn sí níbẹ̀. Àmọ́ kó wá sórí program wa, kó mọ wá bú èbú níbí, yóò léwu fún ọ o. Tó bá tẹ̀ fẹ́ bú èbú, bú mi. Sọ pé ojú mi wòkówókó. Sọ pé tèmi pàlàbà, àbí kó bú ìtàwọn ìyókù rẹ̀ ń bú tán sọ pé àfáà bórabóra. Ìkan pè mí lórúkọ kan lánàá, àfáà Caro White. Ẹ dáhùn kí ni jẹ́ Caro White náà èèyàn tẹ́ bá mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀. Kí ni jẹ́ Caro White? Mo fọlọ́ bẹ̀ ẹni tó bá mọ̀ ẹ́ comment. So irú àwọn ebú báwọn. Caro White nǹkan nísìnyí àti mọ̀ bóyá blackmail, àti mọ̀ bóyá defamation of character ni. Mo screenshot ẹnìyẹn náà. Mo dẹ̀ ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́. Mi ò tí ì rí èèyàn sọ túmọ̀ àfáà Caro White yẹn fún mi. I don't know the meaning of that Caro White. So ti yé báwọn. Tó bá jẹ́ wípé Ayọ̀délé Núrénì tó bá ní evidence fún tó ń sọ yìí. So ti yé báwọn. Mo rọ̀ ẹ́ kó continue láti mọ̀ sí tó ń ṣe lọ. Bóyá tẹ bá ń tú àṣírí àwọn àfáà tẹ bá mọ̀, táwa náà bá mú wọn. So a lè mọ rí kàńdá yọ kúrò nínú ìrẹsì wa. So ti yé báwọn. So tẹ bá rí ṣe bẹ́ẹ̀ yóò dùn mọ́ mi gan. Kódà yóò dùn mọ́ àwọn àgbàlagbà àfáà nílọrin torí àwọn gan wọ́n fẹ́ ṣiṣẹ́ lórí àwọn ọmọ tí ń ba orúkọ Ìlọrin jẹun. So tó bá wá ní evidence fún nǹkan tó ń sọ yẹn, so inshallah al-karim, kódà á welcome ẹ dáadáa, á sì kí ọ kúṣẹ́. Wàláì á kí ọ kúṣẹ́ tó bá wa ní evidence fún tán. Àmọ́ tó bá ti ní evidence fún, má ṣe irú ẹ̀ mọ́ o. Okay, ẹnìkan sọ wípé Caro White is a name of bleaching cream. Abájọ ẹni òun kò rí mi rí ni. Àwọn tí máa ń wá kọ́ọ̀tù nínú àwọn ẹlẹ́bọ bí yín, wọ́n ti rí mi. Àwọn ò ti rí mi ò ní mo ṣe rí lórí ilẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ gbà gan kámẹ́rà máa fún wa ní kọ́lọ̀ tá tó bẹ́ẹ̀, tí kọ́lọ̀ yẹn tá ní kọ́lọ̀ tó tó bẹ́ẹ̀. So bó ti rí nìyẹn. Ọlẹ̀ fèyìn gan bú mi. Ọlẹ̀ fèyìn gan bú mi. So tó bá fi rú àwọn yẹn bú mi, àwọn ebú eléyìí kò sí nǹkan kan. Àmọ́ orúkọ àwọn àgbàlagbà yẹn tó bá bàjẹ́, tó bá ti gbé ọ,
ọ̀ ń lọ ẹ̀wọ̀n nú o. So ẹ jẹ́ ká bọ́ sínú ọ̀rọ̀. Mo kàn fi yẹn wọ́ọ̀nù ọkùnrin yìí ni. Ẹ jẹ́ kí n bọ́ síbi ojú program. So ọ̀rọ̀ tí arákùnrin yẹn sọ lánàá, ó tó ilẹ̀ ti ṣú kí n tó rí fídíò yẹn. Ilẹ̀ ti ṣú kí n tó rí fídíò yẹn. So ni mo fi wá sọ fídíò yẹn dòní. Mo fẹ́ wá fídíò yẹn wá padà ní, ẹ má bínú. So Ayọ̀délé Núrẹ́nì yẹn òun ló distract wa. So ọ̀yá ẹ máa wo fídíò yẹn lọ. Mo wá sọ fún ọmọ ní àwọn bàbá wa ti sáà ní ìtìpé wọn níjà. Yálà mo fi ìfọ̀dé lé o, ọmọ ilé o. Ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tí màá yẹn sọ náà. Ó ní yálà mùsùlù, ó fẹ́ pe mùsùlùmí, ó tún wá wò pé òun pọ́n wa lé àfi kóun ó downgrade Islam torí pé ní ìmọ̀lẹ̀ yẹn wọn ò mọ mínì rẹ̀, èébú làwọn máa ń pè, so wọ́n máa fẹ́ fi bú wa. Ó ní yálà mùsùlù ìmọ̀lẹ̀ ni ọ́ ni o, ó prefer kóun ó pè wá ní ìmọ̀lẹ̀ yẹn dàn kó pè wá ní mùsùlùmí. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ náà lọ. Ṣùgbọ́n ká àwọn ọmọ yóò jẹ́ ká pé bóyá àwọn àdúrà lọ́wọ́ ká pé bóyá àwọn tí ó ti wọ́n pa ní tí wọ́n wọ́n gbé sí ẹsẹ̀ ìtàn náà tó ìlú ẹ̀wọ̀n ni. Tí àwọn ọmọ ní orí láyà ẹgbẹ́ ọ̀gá ọ̀sẹ̀ ọ̀sán sọ̀rọ̀ yẹn tí wọ́n fi lọ́wọ́ láyà tí wọ́n kọ́ láti ìlú Ìlọrin tí wọ́n kọ́ àti orí ìgbà tí wọ́n dẹ̀ àpò ọmọ tí wọ́n lè gbé lọ. Nítorí ẹ̀sìn. Ṣé ẹ ti rí báwọn? Irọ́ Ọlọ́run fi irọ́ yìí, ó fi rọ àwọn pípù yìí ní ọrùn. Irọ́ Ọlọ́run fi rọ̀ wọ́n ní ọrùn. Ẹ dákun, èèyàn tí wọ́n lọ rìpọ́ọ̀tù ẹ̀ ní court direct, tí wọ́n dẹ̀ fi court warrant gbé, àwọn tó dẹ̀ lọ gbé wọ́n rìpọ́ọ̀tù sí police station Ọ̀yọ́ state nílùú Ìbàdàn kí wọ́n tó lọ gbé ẹni yìí. Ṣérú rẹ̀ ni wọ́n ń pè ní kidnapping. Ṣé òfin sọ pé èèyàn ò lè gbé èèyàn lọ́nà bẹ́ẹ̀? Sófin sọ pé èèyàn ò lè gbé èèyàn lọ́nà bẹ́ẹ̀? Ṣé òfin ò gbà yẹn láyè láti gbé èèyàn bẹ́ẹ̀ kí wọ́n lọ fi court warrant gbé èèyàn láti ìlú kan sí ìlú kan? Ẹ sì lè kàwé ẹ lajú. Nísìnyí báyìí ó tún pè ní kidnapping. Ṣé rí, I don't know why tó jẹ́ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílẹ̀ Yorùbá wọn ó kàwé, kò dẹ̀ ní sí sense wo lèyàn fi ń gbé ọ̀rọ̀ kalẹ̀. Àwọn in tó pọ̀ jù nínú ẹnu àwọn pípù yìí ni àwọn ọ̀rọ̀ tó lè kó báyàn. Calling those people kidnappers can lead you to the prison. Kó o pe àwọn tí ìjọba rán lọ gbé èèyàn, kó o pè wọ́n ní kidnapper, ó lè lead this particular man gan tí ń sọ̀rọ̀ yìí, ó lè lead òun náà sí prison. Ní màá tí ń sọ̀rọ̀ yìí, ó lè lead òun gan sí prison torí wípé ìjọba ló rán àwọn tí wọ́n lọ gbé ta lọ́lọ́ yìí, ìjọba ló rán wọn ṣẹ́. Kó o wá pè wọ́n ní kidnapper, ó lè lead rẹ sí prison. Ó tún sọ lẹ́nu lásán nìsín, ó bọ́ sórí social media, ó ń sọ ní eré ayélujára wípé wọ́n kidnap Tani Olohun. Ṣé kidnapping ni wọ́n ń pè yẹn? Ok, ẹja mọ̀ gbọ́rọ̀ yẹn lọ.
Kátó wà ní ọ̀rọ̀ ìpamọ́ wa. Mo sọ fún àwọn ọmọ ìtàkùn mi nígbà lórí ìsẹ̀sẹ̀ àti tẹ́sẹ̀ ṣòro náà. Mo sọ fún àwọn àgbà ṣé ń gbọ́rọ̀ báwọn kí wọ́n bá wọn pe àwọn tó wà nílọrin àwọn wo ni kí wọ́n pè ṣé commissioner of police tẹ́ ẹ pè ní tí ọmọ yín pè ní aṣẹ́wó tó láwọn àáfàá lọrin bá sùn sóun ni ẹ fẹ́ pè ní pé kó bá yín gba ọmọ yín lẹ̀ tóun tí ò ti ní kéèsì pẹ̀lú ẹni yìí gan ṣé kóòtù tẹ́ ẹ pè ní kangaroo court tẹ́ ẹ ti fi ẹnu yín dáràn sí sáwọn ilẹ̀ fẹ́ pè ní àbí gómìnà Kwara State tó jẹ́ wípé ọ̀rọ̀ ti dé kóòtù ọ̀rọ̀ tó bá ti dé kóòtù kò kan ẹnìkan kan mọ́ so kí adájọ́ dájọ́ òun ló kù àmọ́ kẹ́ wá sọ wípé kí wọ́n pe àwọn tó wà nílọrin àwọn èwo lẹ fi síbẹ̀ tẹ́ fi sọ bí ẹgbẹ́ yín àbí ẹ̀mí àwa ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ ṣé òun ni kó bá yín pé àwọn ni kán fi ta lọ́lọ́run lẹ̀ ni sáwọn ni adájọ́ tí ò dájọ́ àbí ẹ̀mí àwa ń bẹ nínú àwọn lọ́ọ̀yà tó lọ dìfẹ́ǹdì bàbá òkúta gidi tọmọ yín bà lórúkọ jẹ́ ẹ dákun torí Ọlọ́run èmi ò mọ báwọn yẹn ṣe máa think ẹ máa think deeply before kẹ́ ẹ tó máa sọ̀rọ̀ ẹ já máa gbọ́rọ̀ yẹn lọ. àwọn bàbá wa ní sọ wípé kí ni wọn máa ta dáná ṣé ọba mú ibi lọ́wọ́ tó fẹ́ máa dá àmì tó lọ́dọ̀ àmì èmi fún àbálẹ́ náà kí àwọn èèyàn tó dé láti lọ ní wọn máa ṣe ìgbàgbọ́. ajá tá a bá ní tó bá ti dúró nídùú wípé gbogbo ẹran tí ń bẹ nú gbó tóun pajẹ èkùlò tó pajẹ ẹtu ò tó pajẹ tó wá jẹ́ wípé ewúrẹ́ tá à ń sìn nílé ní bá ń pajẹ adìẹ tá à ń sìn nílé òun ní ń pajẹ ọmọ ọlọ́mọ tí wọ́n gbé sínú ilé òun ní yajẹ irú ajá bẹ́ẹ̀ wọ́n ó pa á dànù ṣe bẹ́ẹ̀ rí tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ajá kan tí wọ́n tá a rí gbogbo alárí lórí Facebook tó lọ lè pa ọmọ ọlọ́mọ wọ́n pa ajá yẹn padà tó ti yé bá wọ́n pa ajá òun padà nǹkan kan ò sì ṣẹlẹ̀ sáwọn tí wọ́n pa ajá ìtẹ́ ìfín wéra wọn yẹn kò jọra wọn ẹnìkan tí ó pa ọmọ yín tí ń bẹ níbi tó wà yìí kò sí àmọ́ ibi tó wà wàláì tí ò bá ṣe tó yẹ kó ṣe ìdájọ́ tó yẹ kó ṣẹlẹ̀ lérí rẹ̀ ó ṣẹlẹ̀ nǹkan kan tí ó sì ṣẹlẹ̀ ò sí ẹja wọn gbọ́rọ̀ lọ nǹkan kan tí ó ṣẹlẹ̀ kò sí ogun tẹ́ ń dárúkọ ọ̀hún ẹ lè jagun ogun wọlé lè jà ẹni àdàpè ọ̀rọ̀ wípé wọ́n invade yín níjọ́sí wọ́n invade yín wọ́n jà yín lógun wọ́n lálàsẹ yín ni ó kàn jẹ́ pé ẹ̀ẹ̀kan ti fẹ́ máa mú yàn kọlu àwọn míì nínú ìlú yẹn ìlú alárùbáríkà táwọn olóríire tí wọ́n pọ̀ ń bẹ mélòó gan lẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ yín nínú ìlú tẹ́ẹ̀kan fẹ́ máa kóyàn lu àwọn aráàlú yìí ẹ mọ̀ dákọ̀ ogun mélòó lógun tẹ́ dákọ̀ ń rí ṣé bá a mọ gbogbo ẹni tí ń fẹnu pé ogun nù yín nígbà tí wọ́n rí ìbọn tara wọn rọ̀ kí wọ́n wá sọ wípé kájọ gbé ọ̀rọ̀ bọ́lẹ̀ ayé ò jagun mọ́ bọ́ọ̀ ti sọ òun bí bàbá yìí ti sọ wípé àwọn ò jagun mọ́ Ìlọrin náà ò jagun mọ́ ọ̀rọ̀ ogun àdá ìbọn ọ̀kọ̀ kò síyún ńlẹ̀ mọ́ ẹni bá fi lẹ́yìn ìjà nísìnyí tí wọ́n bá kó yóò pa padà àmọ́ tó bá yẹ pé tí kájọ fi ẹ̀mí Ọlọ́run kájọ fi tákù ara wa ni mọ̀mọ́ tó bẹ̀ mo fi ọba tó dá mi búra Olúwọlé bàbá tó mi wà níjà ìbẹ̀rù tó I don't fear ìjọba mú ọmọ yín ẹ̀ ń dákọ̀ Ìlọrin ṣé Ìlọrin ilé ẹjọ́ tó wà Ìlọrin ló gbé lọ ibi tí wọ́n gbé lọ ni àbí ẹ̀yin èrò onúfa ẹjọ́ wà ń kóòtù adájọ́ ń dájọ́
adájọ́ nǹkan ẹ̀ mọ iye ẹnu tẹ́tí fi sọ ọ̀rọ̀ tí ò da sáwọn adájọ́ yìí ni. Olúwọlé Babátọ̀míwá, very good, you confirm it is now that they actually wage war against them. Dákun gbàgbé lẹ́yìn o lè kó ọ̀rọ̀ sí mi lẹ́nu. Èmi ń sọ fún yín ni pé ẹ lè kó ogun wá bá àwa yìí. Gbogbo ẹnu mo fi ń sọ wa inna jundana lahumul galibun. Ta lè máa fi èdè ogun halẹ̀ mọ́. Ta ló lè jáde nínú yín gan tọ́rọ̀ ogun bá ṣẹlẹ̀? Ta ń tó bẹ́ẹ̀ nínú yín? Ayọ̀mídé WF, no lọ́yà kìí sọ ọlọ́run wa torí pé ọlọ́run kọ́ la fi gbé ọmọ yín. ọ̀rọ̀ defamation of character mọ́ bà mí lórúkọ jẹ́ tí mi jẹ́ mọ́ pè mí. Òun là ń yanjú. Ẹ̀yin náà dẹ̀ mọ̀. Ẹ̀yin náà mọ̀ o wípé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni tí ń bẹ ńlẹ̀ yìí. Tẹ́ bá wá lọ́rọ̀ ẹ̀sìn ni ẹ máa wí tó bá wù yín. Ilé ẹjọ́ tí ó gbọ́ òun mọ tí wọ́n kó wá sọ́dọ̀ òun. Òun kọ́ ló gbéra rẹ̀ lọ́nà àwọn ọmọ ẹni tó bà lórúkọ jẹ́ Ayọ̀délé. Àwọn ọmọ ẹni tó bà lórúkọ jẹ́ ni wọ́n gbé lọ kóòtù. Ìjọba ló wá gbé. Wọ́ọ̀dù kidnapping yẹn ẹ lọ lè change ẹ lọ lè gbọ́n sọ̀rọ̀ ara yín. Mo fọba tó dá mi búra. Ọ̀rọ̀ kidnapping yẹn tí wọ́n bá padà mú yín fún ẹ ní bọ́m̀bẹ̀ o. Wàláhì ismabillahi al-azim. Ọ̀rọ̀ kidnapping tẹ́ ń sọ wàláhì ẹ̀ ní bọ́m̀bẹ̀. Ẹ lè bọ́m̀bẹ̀ o. Word of kidnapping, wọ́n kidnap ọmọ wa. Èmi ò mọ̀ bóyá ẹ kàn pọ̀ níbẹ̀ yẹn tẹ́ ẹ kàn kàwé ni tẹ́ ẹ ka sẹ́ǹsì papọ̀ mọ́. Ṣé bọ́rọ̀ làwa náà ń sọ yìí? Ọ̀rọ̀ làwa náà ń sọ yìí náà. Ibo lẹ ti rí ká máa burọ́ mọ́ yín ká máa parọ́ mọ́ yín. Àwọn táyà ò bá ti parọ́ mọ́ àmọ́ ìgbà tó jẹ́ pé irọ́ náà ni wọ́n fi gbé gbogbo ń tẹ́lẹ̀ ń sìn irọ́ lẹ fi gbé e lẹ̀. Ṣé báyìí pé irọ́ lẹ fi gbé e lẹ̀? Kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà ayé àfi kẹ́ ẹ parọ́ bẹ́ẹ̀ lọ kóòtù náà tí wọ́n bá fẹ́ fáwọn èèyàn yín ní rìpọ́ọ̀tù tí wọ́n bá bọ̀ kóòtù wọ́n ó parọ́. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́ náà bẹ́ẹ̀ bá tún rìpọ́ọ̀tù ẹ̀fẹ́ lómi ẹ parọ́. Ayọ̀mídé last warning fún ọ, mo fẹ́ fún ọ ní opportunity láti gbọ́rọ̀ yìí kí n tó block ẹ. Last warning fún ọ. Èmi ò wá sí ìbáyé láti máa wá gbé ebu bóyá èmi àti bàbá rẹ lẹ́gbẹ́ tó ti yé báwọn. Èmi ò sí níbi ìbáyé láti máa wá bá yín gbé ebu. Èmi ṣe àwọn àfáà tí mo máa ń gbé ebu lórí social media tó ti yé báwọn. Lẹ́yìn eléyìí pẹ̀lú ògo Ọlọ́run a jẹ́ pé ó fẹ́ wo program wa yìí mọ́ ọ̀kú nífàní kankan tó ń ṣe ń bíbá yín náà tẹ́lẹ̀. Lẹ́yìn eléyìí mo ń sọ fún ẹ mo ti block ẹ. Mo lè sí block ayé rẹ ti block báwọn. Mo ṣe block ẹ gbogbo orí ayé rẹ ó ti block báwọn. So nídìí eléyìí ẹja máa gbọ́ ọ̀rọ̀ yẹn lọ. Ọ̀rọ̀ ogun mélòó nu yín gan ló fẹnu pé ogun tó lè jagun rí? Yorùbá fíìmù ti fẹ́ bà ayé yín jẹ́. Yorùbá fíìmù wàláì ó ti fẹ́ bà ayé yín jẹ́. Kẹ́kàn sọ pé àgbẹ̀rẹ̀ ní kàkà àbòyàn kí ẹ̀ náà wọ̀n tán máa fi àtì wọn. Ẹ ti rò pé bẹ́ẹ̀ náà lógun rí. Ẹ mọ̀ tí wọ́n ń pè lógun. Adéníkẹ́ Adédoyin tí wọ́n bá ní làákàyè dáadáa àbí Adédoyin ni tó bá ní làákàyè tó rí rẹ bá pé dáadáa ó yẹ kó mọ̀ wípé ó ní tẹ́nìyẹn ń sọ sí mi. Why don't you comment on what he wrote before kó tó attack mi? Àmọ́ yín náà àmọ́ ibi tẹ́ ẹ sá sí. Màá gbé fọ́tò rẹ jáde dáadáa nísìn. Ẹranko pọ̀ nínú yín dáadáa. Ẹranko ó pọ̀ nínú prógámù yín dáadáa. So ti yé báwọn. Nǹkan tó special bẹ́ẹ̀ mi ò invite ẹ jáde Mọ́ránà Adékúnlé tí ò bá ti tẹ́ ọ lọ́rùn. Mo mọ̀ pé tí mò ń ṣe nísìnyí báyìí as they give me joy they give you sadness. As they sweet us they pain you.
àwọn tó mọ tí à ń ṣe ní nǹkan gidi sọ gbọ́dọ̀ ṣe well done sheikh jazakallahu khairan jazakallahu khairan. So àwọn tí wọ́n ní làákàyè àwọn nu. So tí ò bá ti special kí ló ń waste data ẹ sí? Kí ló ń waste data ẹ sí? Ẹ má fẹ́ nu pé ogun mọ́ ṣé lè jagun ni. Ẹ lè jagun náà. So ti rí Abdul Qudus Abdurrauf jazakallahu khairan. So ti rí e dey sweet us baba make e dey pain them. In do yin now. Ẹ já mọ́ gbọ́rọ̀ náà lọ ẹ ṣeun jàre. Ṣé ti rí báwọn? Is an invitation to war. Wọ́n gbé yàn lọ court. Àwọn tó represent àwọn tó bà lórúkọ jẹ́, àfáà tó bà lórúkọ jẹ́, àwọn lọ́yà tí ń represent wọ́n wà ní court. Àwọn lọ́yà tí yín náà, àwọn náà wà ní court. Wọ́n jọ ń proof òfin fúnra ara wọn. Ṣé ẹ ní trust lérí àwọn lọ́yà tẹ́ gbà mọ́ ni? Definitely ẹ ti mọ tẹ́ ẹ dánwò. Múra náà Adékúnlé ọ̀rọ̀ tó sọ yóò tí tó kí n block ẹ̀. Continue kò tí tó kí n block ẹ̀. Mi ìsà dédé block èèyàn báwọn. Because mo mọ̀ pé bó ṣe ń gbọ́ mi yìí náà mò ń fún ọ ní ìbànújẹ́ yìí náà ti tó. Mò ń fún ẹ sadness. So ó dàbọ̀. Múra náà Adékúnlé bye bye. Ọ̀sẹ̀ thank for watching. Èyí tó wò náà rẹ̀ náà lára ẹ̀. Pẹ́pà ń fi péjì gbowó ni a ti jẹ́wó lára ẹ̀ báwọn. So mi ò ní problem pẹ̀lú ẹ̀. I don't want some people like you here sef. As e dey sweet us, e dey pain them. Ogun rọ́wọ́ lẹ́ mọ́ tí ẹ mọ́ tẹnu mọ́. Ẹ mọ́ dákọ̀ ogun. Ẹ má jẹ́ Yorùbá fi mọ́ báyé yín jẹ́. Ẹ má jẹ́ Yorùbá fi mọ́ báyé yín jẹ́. Ẹ sì sọ ogun di téèyàn kàn máa fẹnu pè. Àmín Ìmáàmù Nuhu Lábala akramakumullah baba. Ẹ sì mọ̀ ní ogun. Ṣé Mùsùlùmí bẹ́nu téèyàn máa dẹ́rù ogun bá ní? Ṣé Ìsìláàmù bẹ́nu ẹni téèyàn máa halẹ̀ ogun mọ́ ni? Ká tó wá sọ pé Ìlọrin táà ní àmúlùmọ́là ń bẹ. Yorùbá inú wa Mùsùlùmí rẹ̀ dúró dédé. Fúlàní inú wa Mùsùlùmí rẹ̀ dúró dédé. Gòbírì inú wa, Bàrùbá inú wa, Tápà inú wa, gbogbo wa. Islam wa dúró dédé. Ṣé àwa lẹ́mọ̀ fi pàǹdà halẹ̀ mọ́ góòdì wa? Ibi tí góòdì bá wà wọn ò bí pàǹdà dà o. Wallahi tallahi. Wallahi tó bẹ́ẹ̀. Ẹ má máa fi ọ̀rọ̀ ogun ẹ máa kọ lẹ́tà sógun. Ogun wo lẹ́lẹ́jà? No, múra náà kọ́ ló kọ, múra náà ló kọ, múra náà. Ó lè má jẹ́ Mùsùlùmí náà. Múra náà ni Mùsùlùmí, múra náà ló kọ. Àmín ya Allah, Magaji Abdul Wasin. Ẹ já mọ́ gbọ́rọ̀ yẹn lọ. Ṣé ti rí báwọn? You can march on us. Wọn ò bí ìpọ̀nrí bàbá ńlá bàbá ẹnìkan yín dábẹ́. Mò ń bòdì láti sọ. Wọn ò bí ìpọ̀nrí bàbá ńlá bàbá ẹnìkan dábẹ́. Mò ń sọ fún yín lónìí gbogbo tẹ́ bá gbé ojúlé tẹ́ fi wò pé ẹ lè kógun wá lọ́rin. Mo fi ọba tó dá mi búra ẹ lè wọ ọ̀tẹ̀ ń bẹ̀rùn tí gbogbo yín tẹ́ fi ràṣú. Ṣé àwọn àfáà tí máa wá dọ̀ yín àwọn ọmọ àlè ìmí èso ọmọ Ìlọrin tí ń gbẹ́nu Ìlọrin àtàwọn ọmọ àlè míì tó yẹ pé ọmọ àlè ni wọ́n èso ọmọ ọkọ tí wọ́n máa ń wá dọ̀ yín o irú rẹ̀ lẹ́pẹ́ àwọn àfáà tí ń bẹ Ìlọrin àbí? Mo fi ọba tó dá mi búra ẹni tó bá líìdì ogun yín yóò parẹ́ ẹni tí wọ́n kó lẹ́yìn yóò parẹ́
ẹni tó bá tún wá support yín nílé gan yóò tún parẹ́ mọ́lé kódà ní tínú rẹ̀ ń dùn sí ayé rẹ̀ ó bàjẹ́ tínú rẹ̀ ń dùn sí tẹ̀sí ayé rẹ̀ ó parẹ́. fagulibu hunalika fankolabu sọgìrì látòní lọ yín wọn kọ́kọ́ máa bá yín ná kí la ń fi wá pè gan ó ti wá fẹ́ mọ yín láà kẹ́ mọ́ fẹ́nu jagun wàhálà àwọn bàbá lálùdé àwọn Sokoti àwọn ni ó yẹ kán máa interview wọn lẹ́yìn fíìmù pé ṣé n tẹ́ ń sọ iṣẹ́ mí nìkan mọ́ sọ pé àwọn ń ṣe fíìmù tàwọn ni o because kíní yóò kó bá yín o wàhálà yóò kó bá yín àmín ya Allah ọmọ arárò mi wàhálà wọn fi fíìmù kó bá yín you can march on them kí ni tó ní gan tó gbójúlé ṣé bàn lọ gbójúlé ni àbí machine gun lọ ní àbí bọ́ǹbù lọ ní lọ́wọ́ àbó oògùn irọ́ tẹ̀ ń kó kiri lọ ní lọ́wọ́ ìtọ́ ní lọ́wọ́ tí ẹ pé tí n bá gbá mú wà láì kò ní ṣiṣẹ́ mọ́ bí mo ṣe jẹ́ ọmọ kékeré nu wọ̀nyí mo fi ọba tó dá mi búra tí n bá gbá mú kò ní ṣiṣẹ́ mọ́ sọ̀rọ̀ pọ̀ wá gbóògùn kan sára wọ̀ lọ́rin nísìn yóò sì wọ ìgèrè álìmí àyín yóò sì ṣiṣẹ́ mọ́ àbí yóò gbà gan mọ́ wọlé àyín yóò sì ṣiṣẹ́ mọ́ àbí yóò lọ gbọ̀nà jẹ́bà wọlé yóò sì ṣiṣẹ́ mọ́ ìrò pé ẹ mọ ìlú yẹn fà ẹ mọ ìlú ẹ mọ tí wọ́n ń pè ní Ìlọrin bá a ṣe rárá fi tìjọba yan òun ẹja ara máa fi tìjọba yẹn bẹ́ẹ̀ o òfin ni adájọ́ ń tẹ̀lé o wàláì òfin ni wọ́n ń tẹ̀lé òfin náà wọ́n sì fi ń dá ẹjọ́ wa ìyá yìí sọ pé jagunjagun ni fíìmù jagunjagun òfin tí wọ́n rárá ń tẹ̀lé òun ó pè yín sẹ́yìn táyì wíìnì jọ sí lẹ́wà wíìnì lónìí lẹ́yìn wíìnì lónìí kódà kí wọ́n dè wá ní ọwọ́ fún 100 ọdún kẹ́ ẹ máa fi prepare àkánkàn dè àwa ní 100 ọdún tó dé òní gbàgbà tí a hàn wá yìí tí ò bá ti sinmi à ń lè pe la ilaha illallah tí ó sì lè pin tí ò sinmi à ń ṣe kọ́là musa méjì tó ń bí kì í sèrò inna Allah aṣáyò bìtìlù tí ò sinmi à ń lè pe fàgúlìbù nẹ́líkà wà ń kọ́là bú sọ́ọ̀gìrì náà tí ò sinmi à ń lè pe kúlà áwùzù bìrọ́bìl fọlákì àti kúlà áwùzù bìrọ́bìl nọ́ọ̀sì tí ò sinmi à ń lè pe gbogbo tí wọ́n ń pè ní ayé alukùránì tí wọ́n á dè wá ní ọwọ́ fún 100 ọdún mo fọba tó dá mi búra ẹ̀ lè wíìnì ogun ustaz Najini ọ̀gá mi ọlọ́run ò ní fi yín lẹ̀ kí wọ́n dè wá ní ọwọ́ fún 100 ọdún pé gbogbo Ìlọrin ẹ dè wọ́n lọ́wọ́ fún 100 ọdún o kí wọ́n má rí kankan ṣe tí a bá ti ń lè rí la ilaha illallah wí tá a sì ń rí àsàlátù ṣe fànẹ́bì mo fọba tó dá mi búra 13 yín ò tó bẹ́ẹ̀ kódà tá a bá jọ fi lérí sí lásán báyìí tá a bẹ́ẹ̀ fi lè bẹ̀rẹ̀ sí nífin ọ̀rọ̀ ránṣẹ́ síra wa látọ̀rọ̀ ẹnu èèyàn tí ó parí ó pọ̀ o ẹ má fi ẹnu wá àgbákò fúnra yín ẹ sì má kó bára yín o ọ̀rọ̀ yín wọ́n fẹ́ ṣe jàgídíjàgan kọ́kọ́lé èmi ò bọ́ lérí ìbọn lérí ìbọn ìbọn lérí bọ́ǹbù ìbọn lérí machine gun ń sọ ọlọ́run ní fi ń dá ọ ní ojú yìí pé 13 yín ìpọ̀nrípọ̀nrí ẹgbẹ̀rún yín wọn ò bí yín dá ẹ má máa sọ̀rọ̀ ogun létí tiwa mọ́ táwọn abẹ́nú ìlú tó mọ̀ bẹ̀rù pé ẹlẹ́bọn halẹ̀ mọ́ ni níbi tí láìláìlá tí ọlọ́run subhanallah mo fi ọba tó dá mi búra tó bá yẹ pé gbogbo ohun tí ìwé yìí fi ń ṣe fọ́ǹbù ni àbí mi fi ń ṣe bí irú tiẹ̀ yìí kí gbogbo ohun tí mo ní kó parẹ́ àmọ́ tó bá yẹ pé ọlọ́run mi náà ló dá mi lójú dé bẹ́ẹ̀ wàláì súnmọ́ bíi lá ilẹ̀ dí láìlá ìláwọ̀ gbogbo ohun tí mo ní yóò tún mọ̀ gbòòrò sí ni. àbí ẹ mọ̀ kankan bá ẹ mọ̀ kankan ẹ lákàn ẹ mọ̀ gbọ́rọ̀ òun lọ. ṣe ti rí pé wọ́n dùn tán ṣe rí pé wọ́n dùn tán o ẹ wọ́n bẹ́ẹ̀ ṣe pàtẹ́wọ́ ṣe rántí pé ńjọ́ tí bàbá àràbà náà ń fi ta lọ́lọ́run lọ́kàn balẹ̀
bàbá sẹ́wọ̀n náà jì ní wọ́n ń dánú bí mi nì. ṣé ẹ rántí pé níjọ́ tí bàbá àràbà níjọ́ tí ń fi ta lọ́lọ́run lọ́kàn balẹ̀ tí ń sọ wípé kọ́kàn tí ẹ̀ mú oníṣẹ̀ṣe gan-an kí wọ́n kàn sọ wípé wọ́n gbé lọ ilé ẹjọ́ kádájọ́ wá sọ wípé ìdájọ́ mi rèé kí ẹni máa lọ sí ẹ̀wọ̀n kó máa lọ sí ẹ̀wọ̀n títí di on the 5. ṣé ẹ rántí pé ta Ọlọ́run sọ pé kábíyèsí Elédùmarè bínú rẹ̀ náà ṣe dùnjọ́ náà nù tí ó mọ̀ wípé bàbá yẹn ń tàn òun ni. ẹ wò àwọn tí wọ́n ń pàtẹ́wọ́ yìí nísìnyí náà ẹ wò wọ́n nísìnyí ẹ dákun ẹ wò ẹ jẹ́ ń rewind ẹ̀ sẹ́yìn díẹ̀ ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí ọkùnrin wọn sọ ẹ wò bẹ́ẹ̀ ṣe pàtẹ́wọ́. I am saying this authoritatively. We cannot forget. Ṣé ẹ ti gbọ́ àtẹ́wọ́ wọn? Ṣé ẹ gbọ́ àtẹ́lẹwọ́ wọn? Mo fẹ́ kẹ́ ẹ tún gbọ́ ni o. Wọ́n fẹ́ràn ẹ̀tàn. Wọ́n fẹ́ràn rẹ̀ débi pé tó bá rẹ́nìkan nísìnyí máa tó sọ pé òun lè di kìnìún. Èyí tí wọ́n fi wádìí pé ṣé irọ́ nípa àbóòtọ́ wàláhì wọn ò ní wádìí o. Wàláhì wọn ò ní wádìí o. Ẹni yẹn wọ́n mọ̀ pé ní òsánú wọn ni. Nígbà tẹ́ pé irọ́ náà ni wọ́n fi pilẹ̀ gbogbo àwọn kinní yìí bó ni wọ́n ṣe ní ṣe bẹ́ẹ̀. Ẹ tẹ̀ jábọ́ sí ibòmíì èyí tí wọ́n ń sọ yẹn èyí tí wọ́n ń ṣe yìí kìí sọ̀rọ̀. Mò ń fún yín ní wọ́nì lérí eléyìí. Àwa kìí ṣe ẹni tí ẹ lè máa halẹ̀ mọ́ kẹlọ lè mọ̀ yín dájú. Ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ ó ní gbogbo ẹ̀yin tí ẹ ń pè wá mo sọ̀rọ̀ lórí ẹ̀ lánàá tẹ́ ń sọ fún wa wípé ọ̀rọ̀ ta lọ́lọ́run nǹkan kan wípé kan fi ilẹ̀ náà kí wọ́n ṣe kinní kan. So ọ̀pọ̀lọpọ̀ ò mọ kí ni ta lọ́lọ́run ṣe, ọ̀pọ̀lọpọ̀ ò mọ nǹkan tó ṣe. So àìmọ̀ yẹn ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa wò bíi pé àbí wọ́n yàn jẹ ni. Meanwhile wọn ò dẹ̀ yan ọkùnrin yìí jẹ. Wàláhì wọn ò yàn jẹ. Defamation of character òun ni wọ́n mú un fún. Kìí ṣe ọ̀rọ̀ pé bóyá ọ̀rọ̀ ẹ̀sìn. Níjọ́ tí ń bú Ọlọ́run tí ń bú ànábì ẹ rí i pé ẹnìkan kan ò sọ̀rọ̀. Ẹ wo obìnrin yìí nísìn ẹ jẹ́ fi ní fídíò obìnrin kan. Òun náà ń bú ànábì ni. Ó pe ànábì ní rẹ́pà. Ó ló bá ọmọ ọdún 6 sùn. Ó dà ó tún kọ ọ́ lórin. Ẹ rí i pé ẹnìkan kan ò sọ̀rọ̀ nípa rẹ̀ pé ẹ lọ́ọ́ gbé e. Kìí sọ̀rọ̀. Ẹ wo obìnrin òun ẹ jẹ́ fún yín fídíò rẹ̀. Ẹ máa wo obìnrin yìí. Ìlú tí ànábì wa Muhammad ti fẹ́ Àìṣà lọ́dún 6 ẹ bá ń gbé. Ṣé àpé mo sọ fún yín pé Ọlọ́run dá wọn onírọ́ ni wọ́n. Ṣé Ìlọrin ni ànábì ti fẹ́ Àìṣà? Ṣé Ìlọrin ni? Ẹ máa gbọ́ lọ. Ẹ kọ́kọ́ mú bẹ̀rù náà o. Ìlọrin kọ́ lànábì ti fẹ́ Àìṣà. Ìlú Ìlọrin ìlú Muhammad ìlú Ìlọrin ìlú fìdófàìní ìlú tí Muhammad ti fẹ́ Àìṣà lọ́dún 6. Ṣé rí báwọn? Ṣé àpé nísìn òun ń ṣe ṣẹ́gẹ́tì ó ń ṣe tiẹ̀. Arábìnrin yẹn ó ń ṣe tiẹ̀. Tó bá bú Ọlọ́run tó bú ànábì. Ẹ ṣe oúnjẹ ọmọ àárọ̀ mi ká tẹ̀ mọ́ ṣe sọ̀rọ̀
títí báyìí tó fi lọlẹ̀ Yorùbá báyìí bí Ìlọrin ṣe rí nù. A ní endurance pẹ̀lú ara wa, a dẹ̀ peace dẹ̀ wà láàrin wa síra wa because Ìlọrin wà in between northern Nigeria and the northwest. So àárín méjì la wà. Ìwà north tó dáa nínú wa wọn Ìlọrin mú, amú ì tó dáa ní northwest amú mára wọn. So méjì yẹn ní Ìlọrin fi ń lo ayé, ní Ìlọrin ò fi jọ ìlú kankan ló fi yàtọ̀. Wá rí pé ìṣesí wa yàtọ̀. Ìgbà míì ó rí wa bí ọmọ Yorùbá, ìgbà míì ó rí bí ọmọ Haúsá, ìgbà míì ó rí wa bí ọmọ Fúlàní, ìgbà míì ó rí wa bí ọmọ Tápà, ó rí wa bí ọmọ Bàrùbá, bí gbogbo wa bọ́lọ̀ ṣe ṣèlú ìlú yẹn nù. So a lè hùwà bí wọ́n ṣe ń hùwà ní north torí wípé kéèyàn kàn ṣàdédé torí pé èèyàn bú Ọlọ́run ó bú ànábì kéèyàn sì pa á kìí ṣe tó dáa. Sótíyé kéèyàn dẹ̀ pa èèyàn kìí ṣe tó dáa. Àmọ́ kíní yẹn náà la fẹ́ kó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ń bí. A sì wò ó wípé òkè ẹ jẹ́ ká ṣe lọ́nà tó tọ́. A dẹ̀ gbé ẹni a lọ gbé lọ sí kóòtù. A gbé lọ sí kóòtù wípé ká mọ̀ máa ṣèdájọ́ láàrin ara wa, a gbọ́dọ̀ máa jagun, kò make sense kí ogun sì máa wàdì sí, kò make sense kí èèyàn lóun já ìjà ọ̀rọ̀ ẹ̀sìn. Àmọ́ tẹ́yìn bá ti bá ọ̀rọ̀ ẹ̀sìn débi wípé ó fẹ́ máa fi ba èèyàn ní orúkọ jẹ́, ìyẹn gangan ni Ìlọrin jáde fún wípé a ní gba eléyìí. Àwọn alábòsí yìí sì mọ̀, àwọn alábòsí yìí sì mọ̀. Wọ́n tẹ̀ kọ́kọ́ sàárín ìgbà kan wọ́n mọ̀ wá bẹ kọ́mẹ́ǹtì wọ́n ní Mọ́lá Yusuf Adépọ̀jù ń bú Jésù. Ẹgbẹ́ lọ kóòtù náà sẹ́nìkan dì yín lọ́wọ́ ni nígbà tẹ́ ẹ ti mọ̀ wípé ẹ lè jàre rẹ̀ torí pé Jésù kọ́ ló bí ẹnìkankan nu yín. Ìgbà táwa náà ti mọ̀ wípé a lè jàre yín, Ànábì Muhammad kọ́ ló bí ẹnìkankan nu wa, kò sẹ́ni tó fámìlì máa láàánú wa. Ẹ̀yin náà fámìlì mọ́ Ògún, kódà Odùduwà ó wá ní òun náà wá láti ilẹ̀ Lárúbáwá tẹ́ sọ pé ẹrú Lárúbáwá ni wáyé náà lòun náà ti wá. So bí mo bú bí èèyàn bú Ògún àbó bú Ọbàtálá wọn ó béèrè lọ́wọ́ rẹ wípé ní ṣé bàbá rẹ ní jẹ́ Ọbàtálá tó bá ní rárá, ṣé forefather rẹ ní rárá, ṣé great grandfather rẹ ní rárá. Wọ́n sọ fún ọ wípé o lẹ́jọ́. Bàbá Khalifa Ismail ẹgbà mímọ̀ ẹ ṣeun jàre. Sóyé wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bá tó bá ti tan mẹ́nì kankan nu wọn ẹjọ́ rẹ̀ wo. Àmọ́ àwọn táwa gbé arákùnrin yìí lọ kóòtù fún àwa tán mọ́ àwọn bàbá tiwa ni. Bàbá tiwa òun ni wọ́n. Kò wá sẹ́nìkan tó bọ́ síta tó wá gbé nínú ọmọ Ìlọrin tó wá mú Olúwo of Ìwó tí wọ́n lálà sí wọn lórí Facebook. Ẹ̀yin ọmọ wọn náà lẹ́ ń gbé wọn sórí Facebook tẹ́ wọ́n lálà sí wọn. Ọ̀ní of Ifẹ̀ ọmọ Ìlọrin kò gbé wọn sórí social media rí kó máa wá bú wọn. Ẹ̀yin ọmọ Yorùbá yìí náà lẹ́ máa gbé wọn sórí social media tẹ́ máa wá bú wọn. Ẹnìkan kọ́ ní báyìí bú wọn yín náà lẹ́ máa bú àwọn bàbá yín. Àwa gan àtún máa ń ṣe à ń ṣàpọ́nlé wọn ni. Amin ya Allah. Kazeem Mutiola. Please ensure that your comments are brief and spelling are correct so that we comment Readers Association can read quickly and move to the next comment. I don't understand you, Banson. Ṣé mi lẹ́ ń bá wí ni àbáwọn commentators? Banson, are you talking to me or you are talking to the commentators? So nídìí eléyìí àwa kì í bú àwọn ọba wa. Àwọn ọba tẹ́ wá máa gbé sérí igbá tẹ́ máa bú yìí. So ẹ̀yin tí ẹ mọ̀ pé ẹ lọ́ba, ẹ mọ̀ pé ẹ lọ́ba, ẹ fẹ́ káwọn ọba yín ó bá yín dá sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀yẹ wọn nígbà tẹ́ fẹ́ gba nation, lẹ́yìn ẹ̀yẹ wọn
nígbà tẹ́ fẹ́ gba nation lẹ́ ń ṣépè lé àwọn lọ́balọ́ba pé wọn ò kún yín. Ọ̀ní of Ifẹ̀ bàbá Buhari mọ̀mọ̀ pé tó lọ Àbújá ẹ bẹ̀rẹ̀ sí tẹ́ bá tẹ̀ bá wọn wípé kò yẹ kí wọ́n lọ bá bàbá Buhari pé ọba ńláńlá ni wọ́n nílẹ̀ Yorùbá ṣé social media ló yẹ kẹ́ ẹ ti máa sọ. Èyí tó mà lead ogun yín máa ń sọ ni ó ní pé useless boy that boy ní ń pè Ọ̀ní of Ifẹ̀. Ọ̀ní of Ifẹ̀ Ọ̀jájá wà kábíyèsí o kádé ó pẹ́ lórí kí bá tó pẹ́ lẹ́sẹ̀ bàbá. Wọ́n ń pè ní that boy torí pé ó lọ Aso Rock president pé ibi ara ìlàjú yín náà president tani gómìnà ó pè nínú ọba Nàìjíríà yìí gan tí wọ́n bí dá kó mọ̀ dá gómìnà lóhùn. Ká tó wá sọ pé odidi president ṣé ńgbà tí wọ́n pè wọ́n sí wọ́n ní wọ́n kúnlẹ̀ ń bẹ̀ ni ṣé wọ́n ní wọ́n káwọ́ sókè kí wọ́n kọjú sógiri ń bẹ̀ ni ṣé wọ́n wí bẹ̀ fún wọ́n pè wọ́n pẹ̀lú àpọ́nlé wọ́n invite wọn sí Aso Rock bàbá sì bá wọn sọ̀rọ̀ wọ́n sì gbọ́ ọ̀rọ̀ wọ́n sì wá jíṣẹ́ ńlé ẹ bẹ̀rẹ̀ sí ní bú bàbá yẹn. Bákan náà ni Olúwo Olúwo ń ṣàlàyé tí ń jẹ́ Ọlọ́run fún yín ń ṣàlàyé tí wọ́n ń pè ní Elédùmarè fún yín ó lè gbọ́dọ̀ sí nǹkan kan míì tayọ Elédùmarè náà ni Allah. Ẹ gbé bàbá náà sórí social media ẹ wá ń bú wọn ẹ ń lálàsẹ wọn ẹ ń yẹ̀yẹ́ wọn lérí Facebook. Bẹ́ẹ̀ náà ni Tìmì of Ẹdẹ bàbá yẹn lọ hajj ó sì wà nínú aṣọ haram nínú hòtẹ́ẹ̀lì tí wọ́n wà ẹ ní láti máa sọ wípé bàbá jákujàku ọba òṣì ọba rédèrèdè lérí kọ́mẹ́ǹtì yín ẹ̀ ń pè ní ẹrú lárúbáwá odidi ọba. So ẹ̀yin mọ̀ pé lọ́ba lélẹ́yìn sẹ̀sẹ̀ wá nísìnyí wọ́n á fẹjọ́ ọba sùn ẹ̀yin tẹ̀sẹ̀sẹ̀ ń wọlé ẹgbọ́ wọ́n á fẹjọ́ sùn ọba. Ẹ dákun ṣé ẹ̀yin mọ̀ pé lọ́ba. abẹ́ gbogbo ẹ̀yin ọba aládé. Ṣé ń gbọ́ àwọn bẹ gbogbo ọba aládé. A sì bẹ̀ ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú. Ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ lọ́rẹ̀ tí mo sọ fún wa yìí o. Ọ̀rọ̀ nǹkan tó pa wá pọ̀ ní ilé tí mo sọ yìí. Nǹkan dáhùn ṣe ìlànà 137 years àti afá ìpínlẹ̀ ìbá bá jàmbá tí ò bá wà lára jàmbá wọn. Àwa náà ò bá yín jà o. Ọ̀kan nínú àwọn ọmọ wa tí ò fẹ́ lẹ́kọ̀ọ́ òun la fẹ́ kí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ o. Wọn ò gbé lọ bí tí wọ́n ti máa ń pààyàn o correctional center bí tí wọ́n ti máa ń tún gbé sí ayé ẹ̀dá sí ibẹ̀ ni wọ́n gbé lọ o. Ẹnìkankan tó pa yín ò sí o. Ìwà ń bẹ gbogbo ọba aládé ẹ dákun ẹ̀yin ń bẹ gbogbo ọba aládé ẹ̀yin tí ẹ mọ̀ pé ẹ lọ́ba. Ó ṣe mí pé mi ì ṣe ọba aládé òun wàláì tí bá gba microphone ń bẹ̀ òun ìlàlàṣe rẹ̀ ìlàlàṣe ọkùnrin yìí tí ó sì mọ ara mọ́lẹ̀ lẹ́gbẹ́ ẹ̀yin tí ẹ mọ̀ pé ẹ lọ́ba. So ẹ̀yin mọ̀ pé ẹ lọ́ba ṣé bára rí fíìmù náà ló fà tí ẹnìkan nínú ọmọ Yorùbá kó sọ fún àwọn odidi àwọn kábíyèsí aládé pé ẹ dìde ẹ jókòó kí odidi kéèyàn sọ fún odidi ọba aládé pé ẹ dìde kò tún á wí pẹ̀lú rẹ́spẹ̀tì ìjágbe mọ́ra ẹni ni ẹ dìde ẹ jókòó ẹ dákun ẹ̀yin mọ̀ pé ẹ lọ́ba tẹ́lẹ̀ lọ fẹjọ́ sùn. Ẹ ṣe oúnjẹ Kẹ́hìndé Ganiyu kí ló tẹ̀ kàn mí pẹ̀lú kọ́mẹ́ǹtì wọn ṣé bí àwọn tí mo kàn ní ká kọ́ àwọn kan lẹ́kọ̀ọ́ nu wọn náà ni. Kọ́mẹ́ǹtì wọn ò dí mi lọ́wọ́ tí ní ṣe bí n bá ṣe kọ́mẹ́ǹtì ẹ̀yìn ìmọ̀ lágbára sí i. Bẹ́ẹ̀ ni ṣé bí wọ́n mọ̀ pé òdodo là ń sọ fáwọn ṣé bí ọba wọn ń ni wọ́n yẹ̀yẹ́ ìlà wa ń pọ́n ọba tiwa lélẹ̀ ń pè wá lẹ́rú kéèyàn jẹ́ ẹrú fún ọba ṣé kò yájú kéèyàn fàbùkù kan ọba lọ ẹ tó bá ti fàbùkù kan ọba ìlú rẹ̀ ó ti fàbùkù kan gbogbo àwọn tó ń sẹ̀yìn lẹ̀ ni ó ti fàbùkù kan gbogbo àwọn tó ń sẹ̀yìn lẹ̀ ni.
ẹni tó bá ti fi àbùkù kan ọba gbogbo àwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀ ló fàbùkù kan. ẹ dákun ẹ̀yin wá jáde nísìnyí wá rántí pé láwọn ọba ìyún ti ẹ̀dùn mí gan ju ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ń bẹ̀ gan lọ. ẹ pé kí ọ̀kan nínú yín ló pe bàbá yìí ní ló pe kábíyèsí Ọ̀jájá wà Ọọ̀ni of Ifẹ̀ ọ̀kan nínú yín kọ́ ló pè wọ́n ní that boy. tí ẹ bá ṣe wípé àwọn èèyàn ti pè mí pé èèyàn rí lẹ́ni ọ̀hún wípé ó sì ṣe ni mi ò hesitate láti máa dá orúkọ rẹ̀ torí tó ṣe ni. wàláì a máa ń bẹ́nu àwọn fáǹsì mi tí wọ́n fẹ́ràn mi dénúdénú gbá ẹ dákun ẹni yìí ọ̀gá àwọn ni ó sì ṣe ni. ṣe bẹ́ẹ̀ yìí náà lẹ títí òun náà lẹ tún fẹ́ ti ta lọ́lọ́run yìí. ibi tá ẹ̀ ń bá ọ̀rọ̀ lọ nísìnyí ṣé bá ti ẹ̀ ń sọ wípé kó bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ òun ti fẹ́ máa díù náà nísìn. àṣírí mò ń sọ fún yín o wàláì súnmọ́ bíi láì làzim ẹ̀ tí ọkùnrin yìí dé ẹ̀wọ̀n torí pé ẹ̀bẹ̀ òun ti fẹ́ máa díù. Ìlọrin tó ti ń pín sí méjì pé ẹ má sọ pé kán bẹ̀bẹ̀ mọ́. Báyọ̀ Múrítàlá if your ọba too is there mo fi ọba tó dá mi búra ọba Ìlọrin ò ní dìde bẹ́ẹ̀ kódà mo jẹ́rìí Olúwo of Ìwó tó bá wà bẹ́ẹ̀ kò ní dìde ká tó wá sọ Emir of Ìlọrin. Wọn ò tí ì bí gómìnà kan dà láti Ìlọrin báyìí lọ north tí ó sọ fún ọba pé kó dìde. Wọn ò tí ì bí pírẹsidẹ́ǹtì kan dà tí ó sọ fún ọba láti Ìlọrin yà yín lọ north pé kó dìde. Ọba àwọn lè stubborn sí gọ́ọ̀mẹ̀ntì o kí wọ́n yọ o ẹ má sì mí gbọ́ o. Ó lè proof wọ́ọ̀tì ara rẹ̀ sí gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n yọ o. Bí Sanusi Lamido ṣe ṣe Sanusi Lamido ò lè gba arún táwọn ọba yín gbà òun náà ló fà á tí ó fi dọ̀rọ̀ ní yíyọ kí wọ́n yọ wọ́n ó tẹ́ wọn lọ́rùn ju kí wọ́n yẹ̀yẹ́ wọn lọ. Ìyá Àmọ̀kẹ́ Ìdòwú Alimi I like the way you comment. Òdodo ni tó bá yẹ pé ẹ wo last program mi ẹ ti gbọ́ ohun tí mo sọ nípa ọ̀rọ̀ yẹn. A sọ wípé Saheed Shittu ò sí nínú òun gan ló dá wàhálà yìí lẹ̀. Mi ò sọ pé kò sí ń bẹ̀ bọ̀ gbogbo ohun tó fà á mo ti sọ níbi program mi ní ìjẹta àti láàárọ̀ àná ẹ lọ wo fídíò yẹn Àmọ̀kẹ́ Ìdòwú Alimi ẹ lọ lè wò ẹ̀yin ẹ ní làákàyè I like the way you comment. ṣe gbọ́ báwọn Khalifa Ismail ẹgbà mímọ̀ ṣe gbọ́ kọ́mẹ̀ntì wọn ní kò sí ọ̀rọ̀ ẹ̀bẹ̀ mọ́ à ń retí ogun tí wọ́n fẹ́ kó wá. ṣe tí rí báwọn ogun wo lẹ fẹ́ kó wá tẹ̀ lẹ́nu. ọ̀rọ̀ ẹ̀bẹ̀ gan nísìnyí ẹ̀bẹ̀ ń gan kò ní padà bá mọ́. ó kàn dùn mí wípé ọmọ yìí àwọn fámìlì rẹ̀ ló yẹ kó tètè dìde sọ̀rọ̀ yìí kó tó má bàá mọ́ torí Ìlọrin ti ń pín sí méjì báyìí. wípé ẹ̀bẹ̀ wo lẹ́ ń sọ wípé kó bẹ̀ àwọn kan ti ń sọ ní wípé wọ́n fẹ́ kó di mùsùlùmí ni ta ni ń wá nínú Islam. ṣé Islam tó yẹ pàwọ́ náà la pọ̀ jù ní Nàìjíríà lámọ̀ wá wáyé kódà Christianity èèyàn gbọ́dọ̀ kú òun bẹ́ẹ̀ kí Christianity mọ̀ pé òun lù sí èèyàn. Christian èèyàn gbọ́dọ̀ kú òun nínú Christianity kí Christian wa máa wò pé òun lù sí èèyàn. No ibi tí wọ́n pọ̀ dé ká tó wá sọ Muslim tó yẹ pé àwa ni àwa ni majority. Báyọ̀ Múrítàlá no we are not God and we are not behaving as a God. I behave like Ọlọ́run now. Ìtẹ̀ bá rí tẹ́ fi sọ wípé aṣáájú ni wá ni ẹ kàn sọ tẹ́ bá rí. Zainab Adépọ̀jù àmín ya Allah Ọlọ́run fi yín lọ́kàn balẹ̀. Àwa o ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ń I am Ilorin Yoruba man but I started hating Yoruba race by attacking Islam. Allahu Akbar. Mo mọ̀ tí mo ń sọ̀rọ̀ yìí fún wọn. Wàláì mo ti máa ń sọ̀rọ̀ yìí fún wọn. Kẹ́hìndé Ganiyu. Wàláì mo ti máa ń sọ fún wọn wípé ṣé ẹ rò wípé àṣà àti
ẹ̀sìn tẹ́ fẹ́ kó wà lọ́rin ṣe rò pé yóò wá pín àwa àtàwọn Yorùbá nu wa ni kò lè pín wọn kò lè pín wa báwo ni ó ṣe pín wa àwa tá a mọ̀ tá à ń ṣe. ṣe ti rí báwọn ẹ̀bẹ̀ yẹn yóò padà late but I'm telling you ẹ̀yin tẹ́ mọ̀ ẹ̀yin viewers wa tẹ́ mọ̀ sọ wípé àṣejù ara lọ nípa àṣejù ara lọ nípa ẹ lọ́ máa nọ́ọ̀tì àwọn ọ̀rọ̀ yìí dáhùn o wípé ọ̀rọ̀ ẹ̀bẹ̀ yẹn tó bá padà yá tó bá di pé àgbàmọ́ ẹ mọ̀ tún sọ pé wàhálà wa pọ̀ o. sótìyé ẹ mọ̀ tún sọ pé wàhálà wa pọ̀ o ṣe bí wọ́n tẹ̀ tí padà ń bẹ̀ yín nǹkan máa díù. mo fi ọba tó dá mi búra iṣẹ́ tí bàbá Bariga ṣe lérí ọ̀rọ̀ yìí bó ti jẹ́ pàwọn náà ni wọ́n kọ́ sí champion yìí Alifulani afáwa Labib àti gbogbo Ògo Ìlọrin lérí ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n kọ́kọ́ rí ẹ̀bẹ̀ ìyá ọmọ yìí lórí social media àti tí àǹtí Yínká tí ẹ̀ ń ti ṣe lórí ọ̀rọ̀ náà àti ọ̀rọ̀ tí ọba Solomon sọ lórí ọ̀rọ̀ yìí mo fi ọba tó dá mi búra wàláì iṣẹ́ tí wọ́n ṣe lérí ẹ̀ bọ̀bọ̀ DJ YK àtẹ̀gbọ́n rẹ̀ tó jáde àwọn ni wọ́n bà gbogbo iṣẹ́ náà jẹ́. Amin Allah Alhaji Abubakar kìlọ̀mọdé mọ̀ wàláì àwọn ni wọ́n bà iṣẹ́ náà jẹ́. Sani Uba Al-Gambari wàláhì súnmọ́ billahi al-azim ipa tí wọ́n ti kó lérí ọ̀rọ̀ yìí pé ìyá ọmọ yìí ti ń sọ̀rọ̀ àti Yínká tí ẹ ti dẹ̀ ń pè ní gbogbo ìgbà ọba Solomon kò pè but ń sọ̀rọ̀ tó dáa ẹ̀rí kóhùn gan dá sọ̀rọ̀ yẹn mọ́ ẹ̀rí káàntì Yínká dá sọ̀rọ̀ wọn mọ́ Fálànà àti Sowore tẹ́ ẹ ní wọ́n fẹ́ bá yín dìde sọ̀rọ̀ ọ̀hún ẹgbọ́n kankan mọ́ àwọn nílàákàyè lọ́ọ̀yà tó gbádùn ní lọ́ọ̀yà Fálànà san tó lọ́ọ̀yà tó nílàákàyè tó máa ń mọ ibo ní nǹkan fẹ́ wú nǹkan fẹ́ wó sí wọn ò ní dúró níbi tí nǹkan ti di ní kéèsì tí ó yẹ̀yẹ́ wọn náà wọn ò ní dúró níbi kéèsì tí ó yẹ̀yẹ́ wọn. Mahbubul Khairat shukran wa jazakumullahu khairal jaza. àwọn bàbá yẹn ò ní dúró níbi kéèsì tí ó fọ̀ṣẹ yí wọn. There is government. The case will be transferred to Abuja by the grace of God. Ó ti ẹ̀dá báwọn ń sún lọ náà ti díẹ̀ nù. Ó dá báwọn kó mọ̀ l'Abuja. Ṣé bí ọ̀rọ̀ ìjáàbù nísìn? Tí wọ́n sọ pé ọmọbìnrin ò lè máa lo ìjáàbù láwọn skul kan lẹ́kọ̀ọ́. Ṣé pé Islam ti win ẹ̀ ní Supreme Court? Ẹ mọ̀ kó lọ bẹ̀. Ẹ mọ̀ kó lọ bẹ̀. Bó ṣe rí nù Adéwálé Emmanuel ọ̀rọ̀ tẹ́yìn sọ yìí dà ẹ sọ̀rọ̀ ọpọlọ kódà ẹni tó bá já àníyàn bú ní fi ń ṣe fídíò rẹ̀ ara rẹ̀ ó rọ̀ yóò change sí dáadáa àmọ́ àníyàn táwa fi ń ṣe àníyàn rẹ̀ ní orúkọ àwa ò sì ní parẹ́ nínú ìtàn Ìlọrin torí pé n tí Ìlọrin ò fẹ́ la sọ fún yín pé wọn ò fẹ́ hùn a ṣe àwọ ọmọ àlè kákun tí ò dá wálé wọn ò ní kọ̀tàn Ìlọrin ní ìsìnkú wọn kọ̀tàn wá sí àmì àbí kó gbé àbí kan gbé lọ sí Kánò kódà kí wọ́n gbé kéèsì yìí lọ Oǹdó ta lọ́lọ́run ò lè wín ni ẹ̀ wàláì ẹ̀yin tẹ̀tẹ̀ ń dákọ̀ Sókótó ẹ̀ ń pọ́n wọlé ni kí wọ́n gbé kéèsì yìí lọ Oǹdó kò lè wín ni ẹ̀ kàn fẹ́ fi ìyà jẹ ọmọ yìí ni ó kàn dùn mí pé tó bá di tiẹ̀ nìkan nísìnyí kò sẹ́ni tó bá pín bẹ́ẹ̀ nú ẹ̀yin tẹ̀ ń tan yìí ẹ̀ ní bá pín bẹ́ẹ̀. Salman Safi Ustaz Zakam, I beg you in the name of Allah Ìlọrin kò ní gba ẹ̀bẹ̀ mọ́. We are going to follow this case to end of the matter. Bọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe wá ń wínú àti àwọn tá a rò pa á lè bẹ̀ ọ̀rọ̀ yẹn tí wàá fẹ́ máa kọjá bẹ́ẹ̀ ẹ̀yìn mọ́ tẹ́ gbójúlé
mọ̀ tán pè ní defamation of character ìní analyze ẹ̀ fún yín tán yẹn ìní analyze ẹ̀ fún yín tán yẹn wàláì ẹ fi kó sí páńpẹ́ ọ̀hún dáadáa mi ò kú ní báyìí banújẹ́ níjọ́ tán bá fún yín ní tán bá fún yín sadness yín torí pé ìdùnnú lẹ́rù pẹ́ẹ́rì bẹ́ẹ̀ wàláì ẹ̀ lè rí dùnnú ń bẹ ta ló ṣe irú ẹ̀ tó mú jẹ gbé rí ẹni tó lè múrú ẹ̀ jẹ gbé náà lẹni tó mẹ́sẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ tó wá bẹ oníkéèsì pé dákùnjá withdraw rẹ̀ ta ni ó mú defamation jẹ gbé ìtì rí bẹ́ẹ̀ ṣe lè mọ èèyàn tó gbogbo yìí dáhùn ni àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn mọ̀ wípé táwọn bá ní káwọn sòdodo ọ̀rọ̀ fún yín èébúlẹ̀ mọ́ bú àwọn lórí social media ẹ̀ tún bú àwọn ni àwọn bàbá yìí mọ̀ pé ẹ̀ tún bú àwọn ni àwọn náà ti wá kẹ́yìn síbẹ̀ pé ẹ máa ṣe lọ à ń wò yín bí wọ́n ṣe wò yín lọ lérí yìí tẹ ṣọ́ọ̀tì rẹ̀ tí gbogbo nǹkan dànù mọ́ yín lọ́wọ́ bí wọ́n ṣe wò yín ràn lọ wọ́n tún fẹ́ wò yín ràn lérè lẹ́yìn náà nígbà tí wọ́n ti mọ̀ pé ẹ̀ mọ́ lọ yẹ̀yẹ́ àwọn lórí social media ni wàhálà ìkálẹ̀mí làwọn ó yẹ kí wọ́n máa fọ yín ní etí níbẹ̀ ṣe wá bá wọn fún ọ̀rọ̀ àwọn ọba tẹ́ ẹ̀ka kún tẹ́ ń gbé sórí social media tẹ́ ń yẹ̀yẹ́ wọn àwa tá a tún wá ka tiwa kún ẹ̀ tún máa sọ fún wa wípé ẹrú ni wá nítorí pàǹpọ̀n ọba wálé fídíò tí mo post níjọ́ Friday fídíò Emir of Ilorin kọ́ ọ tó lè rí ọba Ìlọrin báyìí ọba Ìlọrin yàtọ̀ sáwọn ọba tí wọ́n lọ patí lè náwó àbí kọba Ìlọrin mọ̀ lè jó ń patí àbí kọ́ wá rí àwọn ìyàwó ọba wa kí wọ́n á jáde sójú agbo kí wọ́n mọ̀ lè jó ó lè rí ẹ̀ẹ̀mejì tó sì fojú kan ọba wa nínú ọdún iléyá tí wọ́n bá lọ yídì àti dọ́bà àti nínú ọdún àwẹ̀ tí wọ́n bá lọ yídì tọdọọdún nù ó tún kù tí ọ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tó bá lè lọ jímọ̀ ọjọ́ ọba tó bá lẹ́mi wàhálà náà ní tó lè nárùn dáadáa lórí ọba wa tó bá lè ṣe wàhálà ọdọọdún ó di ọdún kan torí ọba kó láyé jẹ́ ọdún tó ń tà ń sọ yìí gan àwọn ọdọọdún tà ń sọ yìí gan wàláì súnmọ́bì láì làásìn tó bá lẹ́mi wàhálà ó ní fi ojú kan Emir mo rí ọmọ Ìlọrin tí ò tí ì rí ojú fi kan Emir rí báyìí báwa sì máa wá pọ́n ọba wálé ó ní o ní tí mo post ní tó ń pè wá lẹ́rú o níjọ́ jímọ̀ táwọn ẹni tá à ń rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹni tí ò dilẹ̀ sọ́rí bá ti tònú pè wá lẹ́rú ó dá wa lóhùn pè wá lẹ́rú sọ́rí ó tẹ́ wa lọ́rùn báwọn ká jẹ́ ẹrú fún àfáà wa àfáà àgbà Sheikh Alimi ju ká mọ gbé wọn sórí social media ká mọ bú wọn lọ káwọn èèyàn tó mọ wá ràn wá lọ́wọ́ bá wa bú wọn ṣé bọ́lọ̀ ló ní káwa lọ́ba tí máa ń jọ wá lójú bẹ́ẹ̀ ṣe ń yẹ̀yẹ́ àwọn ọba yín o ẹrù páà ní ti bá yín tẹ́wọ́ gbà tá a bá jọ ọmọ tí ò lójú tì yín táwọn náà mọ bá yín bú wọn dáadáa àmọ́ àwọn bàbá àlùbáríkà àwọn àwo ò ní bú wọn o kábíyèsí fún gbogbo ọba ilẹ̀ Yorùbá kádé ó pẹ́ lérí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kírùkì ó pẹ́ lọ́wọ́ Ọlọ́run ò ní fi ààyè gbogbo ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá kò ní fi sí ààyè ẹlòmíì ọlá agbára Ọlọ́run ọlá ògo Ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim wọ́n ti pe ìrun ashri ní ọ̀dọ̀ wa pẹ̀lú ògo Ọlọ́run tí ọ̀rọ̀ bá tún kù tá a fẹ́ sọ a tún pàdé lálẹ́ ó ti yé báwọn a tún pàdé lálẹ́ nídìí eléyìí a máa dágbére fúnra wa torí pé ní ẹ̀mí àwa níbọ̀ yìí ṣe rí wọn Ọlọ́run jẹ́ kí bàbá ó pẹ́ Ọlọ́run bá bùn wọn lẹ́mìí gígùn àtàláfíà bàbá ẹ̀wùn kan àwọn ni wọ́n wé láwà níhùn àgbàlagbà ti dé 90 something years ní ẹ̀mí àwa ìkan tí ẹ máa ń béèrè lọ́wọ́ mi jẹ́ ni pé ṣé òjò ń rọ̀ ni a fi ta ọ̀brẹ́là ni mo ní àárò oko ní ọ́ sọ́ọ̀rí pé wọ́n ti jáde kó nu mọ́ṣáláṣí wọ́n ti wà níta mọ́ṣáláṣí ni ilé wọn lẹ́ ń wò yẹn white and green wọ́n ń wọlé lọ so wọ́n fi ọ̀brẹ́là cover àwọn tí wọ́n fi wọnú mọ́tò ni ó sọ́dọ̀ àwọn ọba tí wọ́n ẹ dákun ẹ bá ráì ti ṣéèwù gbogbo ẹ̀yin tẹ́ bá wà mẹ́wọ̀n tó bá bá mi ráì ti ṣéèwù lágbára Ọlọ́run gbogbo ọlá tí ń bẹnu létí iná Ọlọ́run ò ní ká kó mẹ́rí gate 1 Sheikh Alimi gate tó wọnú mọ́ṣáláṣí jímọ̀ wa Sheikh Alimi gate ó rí Sheikh Adam Abdullahi Ali lórí gate Sheikh Kamaluddin Al-Adabi gate ó rí bí Ìtani gate
ṣé òṣìṣà tó ti yé bá Sheikh Abdulsalam Gate bó ṣe wọnú mosque wa nu àwọn ọmọ ẹ̀pọ́n ọba tí wà lé ẹ̀yẹ́ mọ́ yẹ̀yẹ́ tí gbogbo ẹ̀yẹ́ tẹ̀ ń kọ́ ṣéwù lágbára Ọlọ́run ní fi yín lẹ̀ atọ́mọ̀ lọ́rin nú yín àtẹni tó nífẹ̀ẹ́ lọ́rin nú yín la ilaha illallah wala Muhammadu Rasulullahi sallallahu alaihi wasallam Serikin Salamanu Serikin Salam of Ilorin gbogbo ẹni tó bá fẹ́ rí ọba ẹni tó rí nù ẹ̀rí mọ́tíláṣí wa ònu báwa tí máa ń ṣe fọ́ba tí wá nu èèyàn máa yẹ̀yẹ́ àwọn ọba yín tí ìṣòro bá wá dé ẹsẹ̀sẹ̀ wá rántí wọn ẹsẹ̀sẹ̀ wá rántí pé ẹ lọ kógun jà lọ́rin nǹkan bá yín gba ọmọ yín kalẹ̀ àwọn ọba tẹ́ ń yẹ̀yẹ́ ẹ kọ́ntínù láti máa yẹ̀yẹ́ wọn Ọlọ́run ó máa yẹ̀yẹ́ ẹ̀yin náà ní tẹ́ ẹ bá sinmi àti máa yẹ̀yẹ́ àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ìkànnì yóò sọ pé ẹ dìde ẹ jókòó bí ìgbà tí ń pèsè fáwọn ológun àmọ́ ológun náà níná àwọn kan tún ní ó bẹ̀bẹ̀ àwọn kan tún ní Ọlọ́run ò bẹ̀bẹ̀ òun ò regret tó ń ṣe mọ̀ lọ́rin wo ní wàá ṣe bẹ́ẹ̀ fún ẹ̀mí àwa ẹ ṣe wọ̀nyí tẹ́ bá mi tẹ ṣé òyìn mọ́ àfọlọ́run ọba bẹ̀yìn mo fẹ́ kẹ́ bá mi share program yìí ẹ dákun mo fẹ́ kẹ́ bá mi share program yìí torí program yìí kó rí bí rìn òun ló dáa kó rìn òun ló dáa wàláhì torí wípé ọ̀rọ̀ tí a sọ ń bẹ̀ yìí ọ̀rọ̀ tó mú làákàyè dání púpọ̀ ni ọ̀rọ̀ tó mú làákàyè dání púpọ̀ ní bẹ́ẹ̀ ẹ bá mi share rẹ̀ dáadáa share yóò tí tó mo fẹ́ kí wọ́n rí mo fẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀rù ò bà wá ẹnìkan ò lè fógun halẹ̀ mọ́ wa ẹ bá mi share rẹ̀ dáadáa ẹ bá mi share rẹ̀ ìwọ́n tó ti share rẹ̀ tẹ́lẹ̀ tún share rẹ̀ sáwọn group mi ẹ ṣeun gan Ọlọ́run ò ní fi yín lẹ̀ o a nídìí eléyìí ẹ jẹ́ ká lọ lè kírun torí pé gbogbo tá à ń ṣe yìí náà nísìnyí báyìí ìrun náà lọ́lọ́run kọ́kọ́ béèrè lọ́wọ́ wa awwalu ma yuhassabu yawmal qiyamah as-salat bá Ànábì ti wí nu pé ìrun ni wọ́n kọ́kọ́ ṣe ìṣirò iṣẹ́ rẹ̀ ẹ jẹ́ ká lọ lè kírun nídìí eléyìí à ń dágbére fúnra wa lásìkò yìí náà wípé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.